بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين رب السماوات والأرض ورب العالمين، والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد، أدوك لدولون ọba tí ó ní ìkápá sánmà àti ti ilẹ̀lẹ̀ tó sì ní gbogbo àgbáńlá ayé, kúrò Ọlọ́run dákun kó ṣe yọ àánú oko wa àwa tara bẹ́ẹ̀ abẹ́ Ọlọ́run kó bá wa ṣàlékún òkè àlékún ògè fanda Muhammad sallallahu ta'ala alayhi wa sallam
látara iṣẹ́ tọ́lọ́run ọba fi rán tó sì jíṣẹ́ náà bọ́lọ̀ ti rán. Ìkẹ́ ìgẹ́ Ọlọ́run yìí kó máa bá Ànábì torí pé wọ́n gbé ìdìde sí wa kó máa jẹ́ àánú ó sì fàánú hàn wá. Kíkẹ́ àti ìgẹ́ Ọlọ́run ọba yìí kó máa bá àwọn sàhábà àtàwọn tàbíìn àti gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn wọn tí wọ́n rin orí náà dáadáa pẹ̀lú Islam àti ní ojú Ànábì Muhammad àti lẹ́yìn ìgbà tá Ànábì ò sí mọ́. Gbogbo àwọn tán wá gbaṣẹ́ lọ́dọ̀ wọn bíṣẹ́ náà ti ń sọ̀kalẹ̀ wá tó fi dọ́dọ̀ Maulana Sheikhuna Adam Abdullahi Al-Ilory, Sheikhuna Kamaluddin Al-Hadabi, Sheikhuna Tajul Adab, Sheikhuna Yusuf Al-Abwaji, wa Sheikhuna Mustafa Zaglulu Sanusi, wa Sheikhuna Muhsin Edu, wa Sheikh Abdul Latif Amuni, wa Sheikhuna Yirjisu Aqadu. Allahumma arham kulla shuyukhina min awwalihim ila akhirihim ya rabbil alamin wa adkhilhum al-jannah مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك رفيقا. نعم أو ترى به أشهد أن بابا مدير المركز أدام الله حياته ودولته وأثبت لنا عافيته يا رب العالمين إنك على كل شيء قدير. وبعد ذلك أنكي يوم يوا تجاولوا فيوا Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wọ̀nyí. Àlékún ọlá, àlékún ọlá, àlékún ìkẹ́, àlékún ìdẹ̀ra tí ó máa jẹ́ ti láéláé kọ́lọ́run jó máa bá yín gbé. So kọ́lọ́run bá wa jó rí bẹ́ẹ̀ fún yín la ilaha illa. Náà láì ní fa ọ̀rọ̀ gùn nítorí àsìkò àti bí ojú ọjọ́ ti rí àti bí nẹ́tíwọ̀kì ti rí ó yẹ kọ́lọ́run ti kádàrá pé kí n wọlé àmọ́ kíní yẹn ń já padà. So alhamdulillah àtúrí kan náà tá a tún lè lò fún kọ́lọ́run dákun kojú kó wá nítorí pé kò sí iná kọ́lọ́run kó sì ràn wá lọ́wọ́ kó má jẹ́ kí kíní ikú. Naam, àkọlé ọ̀rọ̀ wa yìí náà ni wípé aliyahkum ar-rasul sallallahu alayhi wa sallam bidunil wahyi jẹ́ Ànábì Muhammad tọ́lọ́run ọba rán sí wa tàbí èyíkéyìí nínú àwọn ànábì Ọlọ́run ìjẹ́ wọ́n lè ṣòfin wọ́n lè dá òfin ṣe lọ́wọ́ ara wọn láì bá ṣáṣí pé ní ọba àmì Ọlọ́run ni náà ló ṣòfin lé wọn lọ́wọ́. Tá a bá ní ká máa fúnra wa dáhùn a máa dáhùn pẹ̀lú àìmọ̀kan. Mo tún wá tara bẹ́ẹ̀ mo kí àfáà mi Salmanu Aminullah Al-Asari rí pé ńgbà táfà tún rí post yìí náà àfáà tún complain bí adẹ̀ ń rọ̀ wọn kán dákun torí Ọlọ́run tán bá lè pè wọlé lásìkò tá a bá fẹ́ pè kò sí láì fi ń bẹ ọmọ ìyá ni wá ní Islam a sì lè ṣàlàyé nǹkan fúnra wa. Àmọ́ èyí táwa náà bá wí táwọn náà bá gbọ́ kọ́ mọ́ wo personality àwọn àfáà ńláńlá àbí bí wọ́n ti gbé kalẹ̀ nú ayé àbí wọ́n ti sọ́nù azari ní ká wo kí lọ́lọ́run ń wí kí ló sì tọ́tún níbo ló yẹ káyà sí. Eléyìí náà lèèyàn fi ń jẹ́ èèyàn níwájú ọba mi torí pé ọjọ́ kan ń bọ̀ tẹ́dà ó máa kábàámà tí ó máa gé kajẹ tí ó máa sọ wípé inna ata'ana sadatana wa kubara'ana àwọn aṣíwájú wa àtàwọn àgbààgbà wa la tẹ̀lé torí pé afojú mọ̀ wò wọ́n fa adalluna sabila wọ́n dẹ̀ ṣì wá lọ́nà. Táwa máa sọ pé fati imdi'faini min al-adhab tó bá tiẹ̀ fẹ́ fìyà jẹ wá á ti mọ̀ pa àtọ́ sí yà mọ́ bá wa lékún ìyà tiwọn tọ́lọ́wọ́n máa jẹ́ kó yé wa pé likullin di'fun gbogbo yín náà níyà yín ní ìjọ lékún kọ́lọ́ má jẹ́ kí ìyà tọ́ sí wa láyé kó sì má tọ́ sí wa ní gbangba al-qiyama la ilaha illallah. Àwa ní ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run ìmọ̀ òjíṣẹ́ Ọlọ́run tànà Muhammad àbá nẹ́bí mi ṣe torí pé gbogbo wọn náà lọ́lọ́run wọn bá fi ṣẹ́ rán ṣé wọ́n lè ṣe òfin látọkàn wọn látinú ẹ̀mí wọn látọ̀dọ̀ ara wọn sínú ẹ̀sìn. Àwọn kan ní pé ìdáhùn yìí Ọlọ́run fúnra ẹ̀ ní kọ́kọ́ dáhùn. Èyí tá sì fẹ́ lọ fẹ́ lo àwọn àyà yìí ni wípé àwọn àfáà ní òṣòlè yún wọ́n jẹ́ kó yé wa wípé al-ibaratu laysati bi khususiyyati sababi bal bi umumati al-lafzi. So ìyẹn náà lè mo kọ́kọ́ fẹ́ fi lo eléyìí. Ọlọ́run sọ fún wa ní al-Qur'an tá a bá lọ sínú suratu Yusuf aya 40 verse 40 Quran 12 suratu Yusuf Quran 12 náà ni Ọlọ́run jẹ́ kó yé wa ń bẹ̀ wípé inil hukmu illa lillahi wahda ìdájọ́ láyé àti lọ́run kò tọ́ sẹ́ni kankan
yàtọ̀ sọ́lọ́run aya Qur'an kan wa fi suratil An'am Quran 6 verse 47 Ọlọ́run jẹ́ kó máa yé wa ńbẹ̀ yìí pé inil hukmu illa lillah kò sẹ́ni tá ti dájọ́ tọ́ sí àfọlọ́run nìkan torí pé kí ni yaqussul haqqa Ọlọ́run máa ń sọ òdodo wa huwa khairul fasilin òun ló sì dáa jù nínú ẹni tó mẹjọ dá. Tá a bá tún lọ sínú suratul An'am aya 62 Ọlọ́run jẹ́ kó máa yé wa ńbẹ̀ pé ìrẹ́ Ànábì kúl sọ fún wa wípé inni ala bayyinatin min rabbi mò ń bẹ lórí àmọ̀dájú látọ̀dọ̀ Ọlọ́run ọba mi mò ń bẹ lórí àlàyé èyí tọ́lọ́run ọba mi ṣe fún mi náà mo wà lórí ẹ̀ mo wà lórí ìwé tọ́lọ́run ọba fi rán mi sí yín wa kazzabtum bi ẹ sì pé nírọ́ kì í ṣe pé wa kazzabtum bi ẹ pé ìwé Ọlọ́run ni ẹ ń pè ọ̀rọ̀ náà nírọ́ ó wá ní ma indi ma tasta'jiluna bihi ṣẹ́rí gbogbo ń tẹ́ nǹkan jú béèrè níbi ìyà Ọlọ́run ọba ní kò sí lọ́dọ̀ mi o alá ẹ̀tẹ́ tí ẹ gbọ́ o lahul hukmu òun ìdájọ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ wa huwa asra'ul hasibin òun ló sì yára jù níbi ká ṣe ṣírò. Tá a bá lọ sínú Quran 28 suratul Qasas aya 70 Ọlọ́run ní wa lahul hukmu Ọlọ́run ọba ló ní ìdájọ́ o wa ilayhi turja'un torí pọ́dọ̀ rẹ̀ náà lá padà sí. Tá a bá lọ sínú suratul Ghafir Quran 40 aya 2 suratu Ghafir aya ẹlẹ́ẹ̀kejìlá Quran 40 Ọlọ́run jẹ́ kó yé wa ńbẹ̀ fal hukmu lillahi al-aliyyil kabir ìdájọ́ ọba mi ló ní ọba tó sì tóbi. Káwá mọ̀ kí la fi wá ń lo ìdájọ́ a rí pé tá a bá lọ ka al-Qur'an a rí pé kufur man yahkum bi ghayri ma anzala Allah ìdájọ́ pé kèfèrí ń bẹ ìdájọ́ kèfèrí ń bẹ lórí ẹni tó fẹ́ dájọ́ nínú ẹ̀sìn yìí tí ò wá lo ń tọ́lọ́run ọba mi sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad kódà bá Ànábì Ọlọ́run gan ò bá lò yóò di kèfèrí lọ́dọ̀ Ọlọ́run torí pé Ọlọ́run a máa sọ fún Ànábì wípé wala takunanna minal jahilina mọ́ sọ̀rọ̀ ẹ̀dá láìmọ̀kan o ìyẹn lọ bẹ́ẹ̀ wá gbọ́ kí al-Qur'ani sọ tá a bá lọ sínú suratul Ma'idah Quran 5:49 èyí tí mo bá tú tí mi bá tú dáadáa ẹ̀yin tẹ́ bá mọ̀ túmọ̀ rẹ̀ ẹ dákun ẹ pè wọlé kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ èyí tí mo bá twist ẹ̀yin náà ẹ bá mi dá padà kó má jẹ́ twisting èyí tí n bá sì lo ìrònú ẹ bá ń dá padà kó má jẹ́ pé rònú kó lè bọ́ sójú ẹ̀ ká ìtumọ̀ rẹ̀ gangan ni Ọlọ́ni wa anihkum baynahum bima anzalallah tó bá fẹ́ mú ìdájọ́ wá láàrin àwọn ènìyàn Ànábì Ọlọ́run ọba mi ń bá wí o máa ṣe dájọ́ láàrin wọn pẹ̀lú ntọ́lọ́run sọ̀kalẹ̀ fún ọ ṣàn pé ọ̀rọ̀ àdísù kọ́ lélẹ́yìn nísìn ọ̀rọ̀ Kùránì là ń wí pé Ànábì Muhammad kò ní agbára àti ṣòfin kankan nínú Islam torí pé ni tí wọ́n ń ṣòfin lé lọ́wọ́ lòun náà Ọlọ́run wá ní wa anihkum àmọ́ àwọn àfáà àti sọ Ànábì dẹni tí ó máa ṣòfin kódà àwọn gan sọra wọn dẹni tí ń ṣòfin wọ́n fa Ànábì lófin àwọn àyàwó ló sì kó bá wọn àti Allaha wa àti ar-rasula ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé Ànábì ìntọ́lọ́wọ́n bá ń sọ níbẹ̀ ni pé àti Allaha ẹ tẹ̀lé Ọlọ́run bil imani bi annahu huwal wahid pẹ̀lú pé kẹ́ ẹ gbàgbọ́ òun lẹ́ẹ̀mẹ́sìn òun lẹ́yọ ọ̀kan huwal ma'budu wa khaliqus samawati wa khaliqul ardi òun ló dá sánmà òun ló dá lẹ́lẹ̀ wa khaliqu kulli shay'in òun ló dá gbogbo nǹkan gbogbo ọ̀nà lọ́lọ́run fi proof ẹjọ́ bẹ́ẹ̀ ní al-Qur'an wa ati ar-rasula ẹ wá tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ fima yu'a ilayhi lórí ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún tó ní kó máa wí fún yín kìí ṣe pọ́lọ́wọ́n bá ń sọ pé bí mi bá ti ń dájọ́ kó jíṣẹ́ yẹn náà máa dájọ́ tán bá ti jọ ń dájọ́ pọ̀ wọ́n ti kẹgbẹ́ ara wọn àti sànẹ́bìdò ṣàkántà ń bọ́nu ìyẹn ni wọ́n ń pè ní ṣírkù tẹ̀ṣìrìn ẹbọ níbi òfin ṣíṣe tọ́lọ́hun sì kórì rẹ̀ tó ní wala yushrik bi ibadati rabbi ahada ẹ gbọ́dọ̀ fẹ́ nìkan kan kẹgbẹ́ Ọlọ́run níbi sísìn wala yushrik fi ukimi ahada ẹ gbọ́dọ̀ fẹ́ nìkan kan kẹgbẹ́ Ọlọ́run níbi ìdájọ́ léyìí tó ń túmọ̀ sí pé kí mùsùlùmí ó máa dájọ́ pẹ̀lú tí kìí ṣe pọ́lọ́run ọba mi ló sọ ọ́ kalẹ̀ ó ṣe déédéé bí ìgbà tó ń sin nǹkan míì yàtọ̀ sọ́lọ́run
torí pé kan ń bẹ ṣírkù al-ibada ni ṣírkù al-hukmi lélẹ̀. So ẹbọ ká fọlọ́run kẹgbẹ́ èèyàn káwo pé bọ́lọ́run bá ti lè mẹ́jọ wá ẹnìkan náà lè mú wá. Eléyìí yàtọ̀ sí pé ètò ayé táwọn èèyàn gbé kalẹ̀ tí wọ́n máa ń yan adájọ́ fún. Lọ́pẹ́ lọ́pọ̀lọpọ̀ ló fi máa sáré ṣàríà wa awanihkum baynahum bima anzala Allah, máa dájọ́ láàrin wọn pẹ̀lú ntọ́lọ́run sọ̀kalẹ̀ fún ọ. Tó bá já sí pé òun fúnra ẹ̀ lè dá ẹjọ́ dá, kò bùkátà kọ́lọ́run máa rí fà rẹ̀ pé ń tá a sọ̀kalẹ̀ fún ọ ni ó máa fi dájọ́. Ó sì rí wípé bọ́lọ́run bá ń bá a sọ̀rọ̀ yẹn náà, ó rí pé wọ́n wá máa bi léèrè pé yasalunaka anil khamri, ọlọ́run máa ní kúl sọ báyìí fún wọn o. Yasalunaka anil ahilla, kúl sọ báyìí fún wọn o. Yasalunaka anil hajj, àwọn anìkìníkan yasalunaka wọ́n bọ̀ wá bí ọ léèrè tó bá ti dé máa wí báyìí fún wọn. Yasaluka ahlul kitabi an tunazzila alayhim kitaban minas sama, kúl sọ báyìí fún wọn. Bọ́lọ̀ tí máa sọ fún Ànábì nù. Ó ní wa anihkum baynahum bima anzala Allah, máa dájọ́ fún wọn pẹ̀lú ntọ́lọ́run ọba sọ̀kalẹ̀. Ẹ wá máa gbọ́ wala tattabi'i ahwa'ahum, má tẹ̀lé àwọn àfẹ́nú wọn torí pé wọ́n ní tí wọ́n ń fẹ́ kó jáde lọ́dọ̀ rẹ̀. Wa ahdharuhum, ṣọ́ra fún wọn o. An yuftinuka an ba'di ma anzala Allahu ilayka, kọ́mọ́ bá a kọ díẹ̀, kọ́mọ́ bá a gbé e kúò tí wọ́n dẹ̀ láàmú, tí wọ́n gbé e kúò lórí ntọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún ọ nì táwọn kan ò ní ṣe é lò fún wa Ànábì bẹ́ẹ̀ tí wa Ànábì náà tó máa yẹra. Jazakumullahu khair. Àfisọ́lá ní ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú, ọlọ́run ẹbẹ̀ tẹ́ bá mi ṣe nì ẹ fẹ́ káyé mọ̀ pé kìí ṣe pé àfáà kan sọ̀rọ̀ lásán, àfáà kó ti ọ̀rọ̀ nínú Kùránì ni pé máa dájọ́ láàrin wọn pẹ̀lú ntọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún ọ. Kí ni wọ́n sọ̀kalẹ̀ fún? Bóyá àdísù ni, bóyá Al-Qur'ani ni, ìdájọ́ yẹn náà wà lọ́dọ̀ wa. Wala tattabi'i ahwa'ahum, má tẹ̀lé àwọn àfẹ́ inú wọn, má tẹ̀lé tí wọ́n fẹ́ torí pé tí wọ́n fẹ́ ní kọlọ́lọ́run fẹ́. Wa ahdharuhum, ṣọ́ra fún wọn. An yuftinuka an ba'di ma anzala Allahu ilayka, kọ́ má bàa dẹ̀ láàmú títí kí wọ́n wá kọdí ọ kúò ní kí wọ́n gbé ọ kúò lórí àwọn kan nínú ntọ́lọ́run sọ̀kalẹ̀ fún ọ. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Tá bá wá kó mẹ́, tá bá lọ sínú suratul Ma'idah aya 49 ni mo kà yẹn, tá bá lọ sínú aya 50, that is Quran 5, Ọlọ́run ọba ń sọ ńbẹ̀ wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun, ta lẹni tó dáa jù, wa man ahsanu minallahi hukman, ta lẹni tó tún dáa jù Ọlọ́run ọba lọ níbi ẹjọ́ dídá liqawmin yuqinun, fáwọn èèyàn tí wọ́n lámọ̀dájú nínú Ọlọ́run. Wa man ahsanu minallahi, ó mà pa Ànábì bẹ́ẹ̀ o, ó ń fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé fọ́dìlì ẹ̀rí pé mo ka àdísù kan jò ní tí wọ́n ní fọ́dìlù kalamillah ala sa'iril kalam, àjùlọ tí ń bẹ, ọlá tí ń bẹ fún ọ̀rọ̀ Ọlọ́run ala sa'iril kalam, lórí gbogbo ọ̀rọ̀ tó kù. Ka fadlihi ala khalqihi, ó ṣe déédéé bọ́lọ́run ọba mi ṣe tó lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá. Ẹ wo bọ́lọ́run ti rí, bọ́lọ́run ṣe tó lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá, náà lọ̀rọ̀ rẹ̀ náà ṣe tóbi tó lórí gbogbo àwọn ọ̀rọ̀ tó kù. Láàṣẹ lè máa fi ọ̀rọ̀ ẹnìkankan wí ọ̀rọ̀ ẹ̀, ìmọ̀ ìbájá nàbì ìbámọ́já nàbì, kódà kó jẹ́ màláìka. Ọlọ́run ní wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun, ta lẹni tó fi ń dá tó Ọlọ́run, tó mẹjọ dàbí Ọlọ́run, tí ó máa sọ pé alaysa Allahu bi ahkamil hakimin liqawmin yuqinun, fáwọn èèyàn tí wọ́n ní àmọ̀dájú nínú Ọlọ́run. Naam, tó bá tún wá kúrò mẹ́, jẹ́ a lọ sínú suratul Ma'idah aya 50, òun náà ni mo kóòtì nísìnyẹn tí wọ́n wá gbọ́. Ọlọ́run wá ń jẹ́ kó yé wa nínú aya 45, ó ní wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun, ẹnikẹ́ni tí ò bá ti lè dájọ́ pẹ̀lú ntọ́lọ́run ọba mi sọ̀kalẹ̀, ìbá jẹ́ Yehudi, ìbá jẹ́ Nasara, ìbá jẹ́ Mùsùlùmí, tí ò bá ti lè dájọ́ bima anzala Allah pẹ̀lú tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ tí ń jẹ́ Al-Qur'an
fa ulaika humul kafirun irú àwọn èèyàn bẹ́ẹ̀ káfìrí ni wọ́n. wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humul kafirun ẹni yóò tí ìbá jẹ́ ó rí pé men ṣáràtí ni ṣáàrìtù yẹn sì rè yìí ó ti wà àmùn li kullil bashar ó ti wà lórí ànẹ́bì àtẹ̀ntí kìí ṣe ànẹ́bì ó ti kárí gbogbo èèyàn. wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humul kafirun ẹni yóò tí ò bá ti lè dájọ́ pẹ̀lú ntọ́lọ́wọ́n bá mi sọ̀kalẹ̀ fa ulaika humul kafirun irú àwọn èèyàn bẹ́ẹ̀ olùkọ́tọ̀ Ọlọ́run ni wọ́n. kódà ìbá jẹ́ ànẹ́bì Ọlọ́run ìbá má jẹ́ ànẹ́bì Ọlọ́run ìbá jẹ́ èèyàn kan ìbá jẹ́ waliyullah ìbá jẹ́ rasulun min rusulillah fa ulaika humul kafirun. So eléyìí ń jẹ́ aya 44 fi surati al-Ma'idah. tó bá tún wá lọ sínú suratu aya 44 nínú suratu al-Ma'idah yẹn kan náà tí ń jẹ́ Quran 5 ó tún jẹ́ pé wà ń bẹ̀ wípé wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humuz zalimun ẹni yóò ìbá jẹ́ ànẹ́bì ìbá má jẹ́ ànẹ́bì ìbá jẹ́ èèyàn lásán tí ò bá ti lè mú ìdájọ́ wá bima anzalallahu pẹ̀lú ntọ́lọ́wọ́n bá mi sọ̀kalẹ̀ fa ulaika humuz zalimun irú àwọn èèyàn bẹ́ẹ̀ alábòsí ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run. tá a bá sì wo lọ́dọ̀ Ọlọ́run ó rí i pé az-zalimuna la yuflihun wọn à ní jèrè lọ́dọ̀ Ọlọ́run ọba ni. so tó bá tún wá kú ń bẹ̀ bọ́ sínú aya 47 nínú suratul Ma'idah yẹn bákan náà ó rí i pé Ọlọ́run ní wa man lam yahkum bima anzalallahu fa ulaika humul fasiqun ẹni yóò ìbá jẹ́ ànábì ìbá má jẹ́ ànábì tí ò bá ti lè mú ìdájọ́ wá pẹ̀lú ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fa ulaika humul fasiqun irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀bàyéjẹ́ ni wọ́n. ìròyìn tá a rí ní àyín ó ń jẹ́ ròyìn mẹ́ta liman lam yahkum bima anzalallah fẹ́ni tí ò bá ti lè mú ìdájọ́ wá bil inzal yaani al-Qur'an. ẹ rí i pé Ọlọ́run sọ ń bì kan fún ànábì nígbà táwọn Yahudi àtàwọn Nasara tó wọ́n ń wá sọ́dọ̀ ẹ̀ Ọlọ́run jẹ́ kó yẹ pé tó bá wùn ẹ́ kó dájọ́ fún wọn tó bá sì fún wọn jẹ́ kó máa lọ àmọ́ o wa idha akamta tó bá fẹ́ dájọ́ láàrin wọn fahkum baynahum bima anzalallah rí i pé ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ náà ni kó o lò láti fi dájọ́. so tó bá tó wá kúrò mẹ́wọ́ rí i pé la yushriki fi hukmihi ahadan Ọlọ́run gan ò fàyè lẹ̀ fún ànábì Ọlọ́run láti dájọ́ lọ́dọ̀ ara rẹ̀ torí pé yìí máa dájọ́ lọ́dọ̀ ara rẹ̀ tàbí kó máa mófin wá lọ́dọ̀ ara rẹ̀ ó ti di ẹgbẹ́ Ọlọ́run ó ti ń di wípé à ń fi ń kẹ́gbẹ́ Ọlọ́run àti ń fi ṣẹbọ sọ́lọ́run. adá ẹbọ yìí mà ó ní àyà nínú al-Qur'ani tó jẹ́ sọ̀ríhàn pé la yushrik nínú suratu al-Kahf ló wà tàbáwọ̀ àyà tó wà àyà 26 ló wà tọ́lọ́ ní la yushrik fi hukmihi ahadan ẹ má fẹ́ nìkankan kẹ́gbẹ́ Ọlọ́run níbi ẹjọ́ dídá ká máa gbẹ́ nìkan sẹ́gbẹ́ Ọlọ́run kó wọn àtọ́lọ́run wọ́n jọ ń ṣòfin ẹ̀sìn ni Ọlọ́run máa ṣòfin lé wọn lọ́wọ́ ni ló fi já sí pé tá a bá lọ sínú súrà kan nínú al-Qur'an tá a bá lọ bẹ̀ Quran 38 aya 86 to 87 ó rí pọ́lọ́ wọn bá ń sọ fún ànábì ń bẹ̀ wípé kul ma as'alukum alayhi min ajrin mi ò béèrè nǹkankan lórí al-Qur'ani tí wọ́n sọ kalẹ̀ fún mi o min ajrin tí ó máa jẹ́ owó ọ̀yà mi ò béèrè lọ́dọ̀ yín o wa ma ana minal mutakallifin mi ò sì sí nínú ẹni tí ó máa la nǹkan bọ̀yàn lọ́rùn pé túláàsì ní ká ẹ ṣe in huwa illa dhikrun lil alamin kọjá kí n ka al-Qur'ani fún yín kó sì máa jẹ́ ìrántí kó máa jẹ́ òye kó máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáńlá ayé. tó bá sì wo Quran 38 lọ wo àyà tó bẹ̀rẹ̀ ó máa rí pé al-Qur'an lọ́lọ́wọ́n ọba mi ń sọ̀rọ̀ lé lórí ń bẹ̀. ó rí pé ọ̀rọ̀ al-Qur'an náà ní ń sọ mẹ́ tó bá wo Quran 38 ó rí pé alayhi ma as'alukum alayhi tí ń wá ń wíhun ó rí pé al-Qur'an náà ni ọ̀rọ̀ yẹn ló ń rí fàásí. so al-Qur'an ni ọ̀rọ̀ yẹn ló ń rí fàásí láàyè yẹn tí yẹn bá lọ wo ìbẹ̀rẹ̀ háyà yẹn níbi tó ti bẹ̀rẹ̀ tàbí ń bẹ̀rẹ̀ súra yẹn níbi tó ti bẹ̀rẹ̀ Ọlọ́run wá ń dádọ̀ mírù yẹn padà sọ̀rọ̀ al-Qur'ani tó ti sọ
lókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí al-Qur'an yẹn so ó wá ń fi ń bá wa sọ̀rọ̀ lórí bí ká lè mọ̀ pé Ọlọ́run kì í máa sọ ọ̀rọ̀ nù bí tí ń wò mọ́ látara wípé òun náà lẹni tó ní ọ̀rọ̀ ó rí pé Suratul Qasas òun náà ni súra tí mò ń wí tí wọn náà bá lọ wo ohun tó bẹ̀rẹ̀ ó rí pé Ọlọ́run sọ̀rọ̀ al-Qur'an níbẹ̀rẹ̀ yẹn tó bá wò dáadáa so mo fẹ́ mú àyà tó wà ńbẹ̀ mo fẹ́ mú wá ó rí pé nínú al-Qasas yẹn ó rí pé dọ̀míìrù tó wà ń sàlẹ̀ yìí Ọlọ́run ọba fi ń sọ̀rọ̀ al-Qur'an fún wa ni tó máa fi mọ̀ pé ọba yẹn ó sọ̀rọ̀sọ̀rọ̀ ní tí òṣìṣẹ́ nìkan tó mọ̀rọ̀ sọ tó nam wáwò ó ní tọ́ usin mim tilka ayatul kitabil mubin natilu alayka min naba'i Musa ó rí ọ̀rọ̀ al-Qur'an ní sọ ó wá ń dá dọ̀míìrù yẹn padà sókè ó wá dá padà sókè wípé ma as'alukum alayhi mi ò béèrè owó ọ̀yà lórí al-Qur'an yẹn wa ma ana minal mutakallifin mi ò sì sí nínú ẹni tí ó máa jẹyàn ń pa pẹ̀lú túláàsì pé ó gbọ́dọ̀ ṣe báyìí so ìyẹn jẹ́ nínú àyà tí a kà yẹn ó wá rí pé tá a bá jọ wo mawdu'u tí a gbé kalẹ̀ yìí ó rí wípé ta lẹni tí ìjà nẹ́bí Ọlọ́run ìjẹ́ ó lè dájọ́ látọ̀dọ̀ ààrẹ láyé ń bá ń ṣe wípé Ọlọ́run ló dá ẹjọ́ nì lé lọ́wọ́ jẹ́ àjọ lọ sínú al-Qur'an Ọlọ́run ọba fúnra rẹ̀ júwe pọ́pọ́sì tó fi rán nẹ́bì jẹ́ káwọn ọmọ yẹn tètè ṣe tán kan bọ́ sí tàbí jẹ́ ọlọ́mọ máa ṣe ó yẹ kó mẹ̀tọ́ náà so Ọlọ́run jẹ́ kó máa yé wa nú al-Qur'an tá a bá lọ sínú Suratul Ahzab aya 33 Quran 33 aya 45 Ọlọ́run sọ ìdí tó fi rán Ànábì Muhammad níṣẹ́ kìí ṣe pé nítorí kó wá ṣòfin torí pé òun náà ẹni tí wọ́n ń ṣòfin fún ni Ọlọ́run ní inna arsalnaka ìdí tó fi rán shahidan wa mubashiran wa da'iyan ila Allahi bi idni wa sirajan munira purpose tọ́lọ́run fi rán Ànábì nìyẹn ó ní inna arsalnaka àwa la rán ìwọ Ànábì iṣẹ́ tá a sì rán ni pé kó máa jẹ́ shahidan aṣojú fún Ọlọ́run aṣojú Ọlọ́run tọ́lọ́run ó máa sọ̀rọ̀ fún tí ó máa sọ fáwọn èèyàn wa mubashiran ẹni tí ó máa fáwọn èèyàn nírò wa da'iyan ila Allahi bi idni ẹni tí ó máa pe àwọn èèyàn sẹ́sìn Ọlọ́run pẹ̀lú àṣẹ t'Olúwa mi bá pa fún kì í ṣe pé yóò máa pe àwọn èèyàn pẹ̀lú àṣẹ tara rẹ̀ àbí pẹ̀lú ọ̀rọ̀ tara rẹ̀ tàbí pẹ̀lú ìfẹ́ inú tara rẹ̀ wa sirajan munira lẹ́ni tá a ti fún ní mẹ́lẹ̀ a fún un látùpà tó mẹ́lẹ̀ àtùpà tó mẹ́lẹ̀ la fún ìyẹn túmọ̀ sí pé a fún un ní al-Qur'an tí ò ṣókùnkùn tí ẹgbẹ́ tí ń bá ń ṣàlàyé fáwọn èèyàn mọ̀ pé núùrù ni torí pé ìmọ́lẹ̀ ní al-Qur'an ó rí pé tó bá bọ́ta fi wọ́n sí àrùn níran wípé shahidan kó máa jẹ́ aṣojú Ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn mubashiran kó máa fáwọn èèyàn ní ròódùnú pé tẹ́ ẹ bá ṣe báyìí ẹ̀san tẹ́ gbàre Ọlọ́run náà ló ń sọ ẹ̀san yẹn fún wa da'iyan ila Allah kó máa pe àwọn èèyàn sẹ́sìn Ọlọ́run bí idnihi pẹ̀lú àṣẹ tọ́lọ́run ọba bá pa fún kìí ṣe pẹ̀lú àṣẹ mi wa sirajan munira pẹ̀lú àtùpà tó mọ́lẹ̀ àtùpà wo ló mọ́lẹ̀ tí ò lókùnkùn òun náà ní al-Qur'an tí a bá tún wá kó ń bẹ̀ tá a bá lọ sínú Suratul Baqara Quran 2 aya 119 ọlọ́ni inna arsalnaka bil haqqi àwọn ọlọ́run la rán oníṣẹ́ bil haqqi pẹ̀lú òdodo kí lòdodo yẹn al-Qur'an bashiran kó lọ jẹ́ ni tí ó máa fún àwọn èèyàn ní ròdùnú wa nadhira kó sì máa kí àwọn èèyàn nílọ wala tus'al an ashabil jahim tó bá ti ń ṣe yíhun kò sí tó kàn ọ́ táwọn yóò wá máa fi wá máa bèèrè lọ́wọ́ ẹ pé ta lọmọ náà ta ni èéṣọ́ ọmọ náà kò kàn wá nẹ́bì ta lọmọ náà ta ni ó wọ náà ta ni ò ní wọ náà Kùránì Ọlọ́run fúnra ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ní al-Qur'ani o pé inna arsalnaka bil haqqi àrùn oníṣẹ́ afal-Qur'ani rọ bashiran kí la ní kó máa ṣe máa fún wọn ní ròdùnú wa nadhira máa kìlọ̀ fún wọn wala tus'al an ashabil jahim kọ́mọ́ wa máa bí ọ lé kìí ṣe bí kọ́mọ́ máa bí ọ léèrè nípa talẹ́ni tí ó wọ náà talẹ́ni tí kìí ṣọmọ náà
kò sí tó kàn wá ànábì pẹ̀lú yẹn tí wọ́n ní pé wa alaykal balagu kí wọ́n kàn máa jíṣẹ́ Ọlọ́run wa alayna al-hisabu àti mú dájọ́ wá ẹni tí ó ṣèdájọ́ ọ̀dọ̀ àwọn Ọlọ́run nìyẹn wá léyìí tarí nínú súrà tó tiẹ̀ wà ń sàlẹ̀ ń bí tí ò sí lókè pé inna ilayna iyabahum thumma inna alayna hisabahum àwọn Ọlọ́run ọ̀dọ̀ wa ni wọ́n ń padà sí àwa náà láṣẹ kíni o àwa láṣẹ ìdájọ́ wọn. Naam, tó bá tún wá padà sínú àyà Quran Suratul Anbiya Quran 21 àyà 107 Ọlọ́run tó ń sọ ń bẹ̀ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin àrùn wa nẹ́bí bí kìí ṣe pé kó máa jẹ́ àánú fún gbogbo ayé. Máa gbọ́n tọ́lọ́run bá mi ń sọ ma arsalnaka illa rahmatan lil alamin àrùn wa nẹ́bí bí kìí ṣe pé kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé. Kúl wá bá mi sọ fún wọn pé Ọlọ́run ní ká nẹ́bí sọ fún wọn pé innama yuha ilayya wọ́n ń fi nǹkan ránṣẹ́ sí mi ni o, wọ́n ń fún mi ní wáyé ni o, Ọlọ́run ń bá mi sọ̀rọ̀ ni o, kìí ṣe mi lè mi ń sọ̀rọ̀ yẹn. Wáyé tọ́lọ́run yẹn ló pàtàkì lọ́dọ̀ Ọlọ́run, ló pàtàkì lọ́dọ̀ ànẹ́bì, òun náà ló sì gbọdọ̀ pàtàkì lọ́dọ̀ wa mùsùlùmí pé innama ilahukum ilahun wahid pé Ọlọ́run ọba tẹ́ máa sìn Ọlọ́run ọba ẹyọ kan ni o. Ó wá ní máa bi wọ́n léèrè wípé fal antum muslimun ṣé jẹ́ mùsùlùmí àbẹ́ ní jẹ́ mùsùlùmí. Wa fil hadithi an-nabawi jẹ́ ká wá fi àdísù kún torí pé lára àrújú táwọn èèyàn máa gbé wọlé ní pé Qur'aniyun ni wọ́n àgbà àdísù bọ̀ èmi èé ṣe Qur'aniyun. Àmọ́ tó bá pè níbẹ̀ lillahi alhamd torí pé ntọ́lọ̀ ń sọ fún àná Muhammad ni pé amana ar-rasulu bima unzila ilayhi òjíṣẹ́ tá a bá ránṣẹ́ in tó jíṣẹ́ yẹn gbọ́dọ̀ ṣe ni kó nígbàgbọ́ sí ń tá a sọ kalẹ̀ fún, kò gbọ́dọ̀ nígbàgbọ́ sí nǹkan mi. Wal mu'minun gbogbo àwọn tí wọ́n bá wá nígbàgbọ́ nínú Ọlọ́run kullun òun náà ní gbogbo ẹni tó bá jásí pé ní amana billahi tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run wa malaikatihi tó nígbàgbọ́ pé màláìka ń bẹ wa kutubihi tó nígbàgbọ́ sáwọn àtìrà Ọlọ́run wa rusulihi tó sì nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ rẹ̀ la nufarriqu bayna ahadin min rusulihi a sì ní ṣe òyìnbá láàrin àwọn òjíṣẹ́ rẹ̀. Tẹ́ bá wá ń sọ fún wa pé ànábì lẹ́tọ̀ọ́ láti máa ṣòfin, ẹ bá wa mú òfin tá ànábì Ìsá ṣe wá, ẹ bá wa mú òfin tá ànábì Mùsá ṣe wá, ẹ bá wa mú òfin tí Ibrahim ṣe wá, ẹ bá wa mú òfin tá ànábì Suleiman àbí ànábì Dawud pẹ̀lú àwọn tó kù tá a ránṣẹ́ bóyá ànábì Yunus ni bóyá ànábì Yusuf ni òfin táwọn náà ṣe látọ̀dọ̀ ara wọn. Torí pọ́lọ̀ ní kúl máa sọ fún wọn wípé ma kuntu bid'an mina rusul èmi ò wá ṣọ̀tọ̀ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run báwọn òjíṣẹ́ Ọlọ́run ọba yẹn ti rí lèmi náà rí o. Ọlọ́run dẹ̀ sọ pé ulaika alladhina hadahumullah àwọn òjíṣẹ́ tá a ka yìí àwọn náà làwọn táwọn Ọlọ́run fi mọ̀nà fabi udahum muqtadi orí ọ̀nà wọn náà ní kí wọ́n ànábì máa tọ̀. So tá a bá wá lọ sínú àdìsù àná Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà nínú Sahih Muslim tó bá àwọn ọ̀rọ̀ yìí lọ ó di pé Ọlọ́run ń jẹ́ ànábì ń jẹ́ kó máa yé wa wípé inna Allaha tayyibun Ọlọ́run ọba mi ọba tó mọ́ ni la yaqbalu illa tayyiba kò sì ní gbà nǹkan kan lọ́wọ́ èèyàn àfi tó mọ́. Ìyẹn túmọ̀ sí pé ọba mi kì í máa gba àmúlùmálà ọba mi èéfì ó ní láti dìríbù lillahi al-amthala ẹ má tiẹ̀ wá fi jọ fọ́lọ́run torí pé kí ni laysa kamithlihi shay'un kò sí nǹkan kan tó dàbí ẹ̀ fi kalamihi níbi ọ̀rọ̀ rẹ̀ fi fi'lihi níbi iṣẹ́ rẹ̀ fi hukmihi níbi ìdájọ́ rẹ̀ wà fi shara'atihi níbi òfin ẹ̀ lè fẹ́ nìkan kan kẹgbẹ́ ìmọ̀ fi ànábì kẹgbẹ́ Ọlọ́run níbi òfin à ń ṣẹbọ sọ́lọ́run ni tọ́lọ́run dídí sọ pé la yushrik fi hukmihi ahadan ẹ má fẹ́ ẹnìkan kan kẹgbẹ́ Ọlọ́run níbi ẹjọ́ dídá. A sì ń fa ànábì kẹgbẹ́ Ọlọ́run àárí ṣẹbọ àmọ́ agbọ́ àgbọ́yé pé wala yushrik bi ibadati rabbi ahada nínú suratul Kahfi yẹn náà ló wà ó aya la yushrik bi ibadati rabbi ahada òun ló gbẹ̀yìn suratul Kahfi wala yushrik bi hukmihi ahada òun wà ní nǹkan bí aya 26 aya yẹn ò ṣiṣẹ́ nítorí pé a fẹ́ gbé ànábì ga kọjá àpò rẹ̀ tóun náà dẹ̀ sọ fún wa pé la tanziluni fawqa munsilati allati anzalani Allahu alayha ẹ má gbé mi ga kọjá àpò bí Ọlọ́run ọba mi fi mí sí ibi Ọlọ́run bá fi mí sí ni ẹ fi mí sí ẹ má gbé mi ga kọjá bẹ́ẹ̀. Ànábì wa ní inna Allaha tayyibun wa la yaqbalu illa tayyiban ọba mi ọba tó mọ́ ni o kò wá ní gba nǹkan kan lọ́wọ́ ènìyàn àfi nǹkan tó bá mọ́.
ẹ wá máa gbọ́ ó ní wa inna Allaha amara al-mu'minina bima amara bil mursalin. Ọlọ́run ọba mi tó rán àwọn òjíṣẹ́ ńṣẹ́ sáwọn ènìyàn tí wọ́n gbà fún wọn, ọba náà ó ń pàṣẹ fún àwọn tí wọ́n nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí irú àṣẹ tó ń pa fáwọn òjíṣẹ́ tá a rán sí wọn. Ìyẹn túmọ̀ sí pé tọ́lọ́run bá ti ń bá wa sọ̀rọ̀ kò sí yàtọ̀ láàrin àwa tí wọ́n rán òjíṣẹ́ sí àtòjíṣẹ́ tí wọ́n rán sí wa kọjá apó ń jíṣẹ́ fún wa. Gbogbo wa pátá ma'muruna ni wá, ẹni tó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ. Ámírù lọ́lọ́run, Ọlọ́run láláṣẹ, ànábì fún rẹ̀ yóò tẹ̀lé àṣẹ yẹn. Àwa tá gbọ́ lẹ́nu ẹ̀ náà, àwa náà gbọ́dọ̀ tẹ̀lé. Ló fi rí pé Ọlọ́run ó pa àwọn mùmínì láṣẹ bí irú àṣẹ tó ń pa fáwọn òjíṣẹ́ Ọlọ́run. Ìyẹn fi hàn pé àṣẹ wọn kì í mọ́ yàtọ̀. Àṣẹ tọ́lọ́run bá pa fáwọn tí wọ́n gba òṣìṣẹ́ gbọ́ náà ló ń pa fáwọn òjíṣẹ́ nì. Yàtọ̀ sáwọn ibì kankan tá a bá ti rí khususiyat, àwọn nǹkan tọ́lọ́run ọba mi kan fi ṣà wọ́n lẹ́ṣà tàbí tó fi ṣà àwọn ìyàwó wọn lẹ́ṣà. Lápẹẹrẹ tọ́lọ́run bá ń sọ ó fún ànábì láwọn khususiyat kan tí èṣe pé òun ló fún rẹ̀, ó kàn fi ṣà lẹ́ṣà ni. Gẹ́gẹ́ bí wípé ní ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó ẹ̀ lẹ́yìn tó bá kú, tí ò sírò òfin nífẹ̀ẹ́ lómi, òun sì kọ́ ló ṣe. So pé àwọn ìyàwó ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, khususiyya ní fáwọn ìyàwó. Òun náà ní khususiyya tọ́lọ́run bá fún tó wà nínú al-Qur'an, kì í ṣe pé òun ló fún rẹ̀. Ọlọ́run wa ní ànábì ní faqal, ànábì wa sọ wípé ẹ wá gbọ́ bọ́lọ́run ṣe ń pa òfin kan náà ló wà fáwọn àti wọn tí ó yàtọ̀. Lọ́lọ́run fi ń sọ fún ànábì pé kúl, sọ fún àwọn èèyàn pé innama ana basharun mithlukum, èmi tẹ́ ń wò yìí ẹ̀dẹ́ ènìyàn bíi tiyín ni mí, yuha ilayya, tí wọ́n ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi. Annama ilahukum ilahun wahid, pé Ọlọ́run ọba yín ẹyọ kan ni o. Faman kana yarju liqa'a rabbih, béèyàn bá ń fẹ́ pàdé Ọlọ́run pẹ̀lú yọ́nú, falya'mal 'amalan salihan, yẹn ni pé kó ṣiṣẹ́ rẹ̀ lọ́nà tó dáa. Iṣẹ́ rẹ̀ ni kó ṣe, kó má ṣàmúlùmálà. Wala yushrik, ìdí tí òfin ní ṣàbára ni pé la yushrik bi ibadati rabbi ihada, kó má fẹ́ nìkan kan kẹgbẹ́ Ọlọ́run níbi sísìn, kó má sìn nǹkan ẹ̀mí mọ́ Ọlọ́run. Irú ẹni ni wala yushrik fi hukmi ahada. Àwa mẹ́ntáyà yẹn ò ṣe gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfáà ẹ̀sìn. La yushrik bi ibadati rabbi ihada, má fi nǹkan ẹ̀mí kẹgbẹ́ Ọlọ́run níbi sísìn. Kí ló dé tá àyà wala yushiriki fi hukmihi ahada, ẹ má fẹ́ nìkan kan kẹgbẹ́ Ọlọ́run níbi ìdájọ́ ẹ̀sìn àti níbi ìdájọ́ mi. Àyà yẹn òun wá ń kú. Àyà ti bí yẹn nìkan torí pé ṣírkùl ìbádà nìkan là ń sọ, a kì í sọ ṣírkùl hukmi, bẹ́ẹ̀ ìdájọ́ kan náà làwọn méjèèjì lọ́dọ̀ Ọlọ́run. Bó bá ti ń fọlọ́run kẹgbẹ́ èèyàn àbó fìyàn kẹgbẹ́ ẹ̀ níbi ẹjọ́ yídá, bákan náà ní níbi pé òun fìyàn kẹgbẹ́ ẹ̀ àbó òun fún lórogún níbi ìsìn rẹ̀. Naam, ó ní ya ayyuhar rusul, mo pé ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run, kulu mina tayyibati, ẹ máa jẹ nínú àwọn nǹkan tó dáa, ẹ má jẹ nǹkan tí ò dáa. Wa'malu salihan, kẹ́ẹ̀sì máa ṣe rere. Inni bima ta'maluna alimun, torí gbogbo ń tẹ́ ń ṣe lèmi Ọlọ́run mọ̀. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ni. Wá wo ń gbà tó fẹ́ bá àwọn mùmínì sọ̀rọ̀, ó ní ya àyà tá ń sọ yìí, Quran 23 Suratul Baqarah. No, ayé eléyìí tí mo kà ní ìsìn, òun jẹ́ Suratu wa fil hadith, ó ní àyà yẹn, ó ń jẹ́ Quran 23 Suratul Ahzab. No, kìí ṣe Suratul Ahzab, Quran 23. Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu, mo pẹ̀ fi àyà 51, Quran 23 àyà 51. Ó ní ya ayyuhal ladhina amanu, mo pẹ̀ yín tẹ́ nígbàgbọ́ òdodo nú Ọlọ́run. Ìyẹn ni tó fi báwọn ànábì Ọlọ́run ọba sọ̀rọ̀ pé ya ayyuhar rusul, mo pè yín òjíṣẹ́, kulu minat tayyibati, ẹ má jẹ àwọn nǹkan tó dáa, ẹ má jẹ nǹkan tí ò dáa. Ṣògẹ́tì mi nísìn, wa'malu salihan, kẹ́ẹ̀sì máa ṣe rere. Inni bima ta'maluna alimun, torí gbogbo ń tẹ́ ń ṣe lèmi náà mọ̀. Ó fún wọn lófin bí irú òfin tó fáwa náà. Nígbà tó fẹ́ fún àwa, tó bá lọ ka Suratul Baqarah àyà 172, Ọlọ́run ọba ń sọ fún wa ń bẹ̀ wípé ya ayyuhal ladhina amanu, mo pè yín tẹ́ nígbàgbọ́ òdodo nú Ọlọ́run, kulu min tayyibati, in tó bá dání kẹ́yìn náà máa jẹ, ma razaqnakum, nínú ń tá a ṣe ní jẹ̀mí fún yín, washkurullaha,
ẹ sì máa ṣe kíni o, ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tó bá wo nísìn òfin dà wá pọ̀, òfin jíjẹ ẹjẹ, Ọlọ́run ò fáwọn ànábì Ọlọ́run kó máa ní ẹ̀yin ẹ má jẹ haram, kó wá ní káwọn máa jẹ haram. Gbogbo ohun tó bá ti ṣe léèwọ̀ fil makulati wal mashurubati, níbi nǹkan jíjẹ níbi nǹkan mímu, Ọlọ́run ò ya àwa àtàwọn òjíṣẹ́ sọ́tọ̀. Kò sí yàtọ̀ láàrin àwọn ànábì níbi òfin tọ́lọ́run bá ń ṣe, torí pé òun ò lè ṣòfin, wọ́n ń ṣòfin lé lọ́wọ́ ni. Òfin tọ́lọ́run bá ṣe lé lọ́wọ́ yẹn lòun ó lò lájọ lò, òun ò wá lófin kan tó lè ṣe fún àwa. Wáyé tó bá ní ló ń ṣòfin, ànábì ò lè ṣe tahrim, kò lè sọ nǹkan dèèwọ̀, kò lè ṣe tahlil, kò lè sọ nǹkan dẹ̀tọ́. Ló fi já sí pé níjọ́ tóun gan fẹ́ sọ nǹkan dèèwọ̀ fún rẹ̀, ìntọ́lọ́run sọ fún ni pé ya ayyuhan nabi lima tuharrim ma ahallallahu lak, kí lè tó fẹ́ sọ dèèwọ̀ ìntọ́lọ́run ọba tó ṣe lẹ́tọ̀ọ́ ó lágbára ẹ̀. Ọlọ́run ò filẹ̀, torí pé ààyè tọ́lọ́run ọba mi wà náà ní kọ́lọ́run ọba mi máa tún ṣe. Ó rí wípé àwọn ènìyàn tí wọ́n rán wọn òjíṣẹ́ yìí sí, bá ṣe dúró rojọ́ lálìkìámọ̀ làwọn òjíṣẹ́ yẹn náà ó dúró rojọ́ níwájú Ọlọ́run. Ló fi mọ̀ pé wọ́n lè ṣòfin, torí pé lómi ó mọ̀ gbogbo ìsọkúsọ afáyé ti pọ̀ jù. Àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́n ó dúró rojọ́ ní gbangba àlìkìámọ̀. Táwa náà báwa náà ó ṣe bá wọn dúró, wọ́n ó dúró rojọ́, kó wá ní ó dúró rojọ́. Tó bá fẹ́ mọ àyà tọ́lọ́run ọba mi ti sọ eléyìí, ó sì ń bá nẹ́bí wí ni tó fi ń dojú ọ̀rọ̀ ọkọ. Ó rí nínú Suratul A'raf nínú Quran 7 láti àyà ẹlẹ́ẹ̀kẹfà títí dé àyà ẹlẹ́ẹ̀kẹsàn. Tẹ́ bá wá ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣe oore fún yín láwọn oore tó ní agbára, tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún, bí ó ti rí náà bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.